Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Temitope Adesegun. Ó jẹ́ ọmọ bàbá mi, Prince Adébáyọ̀ Johnson. Àgọ́ Òwòye láti wá. Ẹni tí ò bá mọ̀ ní tí àgọ́ Òwòye wà. Ó lọ Google ẹ̀. State wa náà ń pè ní Gateway to Civilization and Progress. Òun nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ sẹ́ni ló ń bá wa pè. Màmá olóríire. Abiyamọ níjọ́ tí lè kọ abiyamọ níjọ́ tí lè fà olóríire tó bí ọmọ rere wọ́n kú wọn kú ẹ̀yin wọn ò bàjẹ́ máa ń bí olóríire ìṣẹ̀ máa ti bá sọ nípa màmá yìí màmá tó mọ Jésù ló lọ́yà yẹn standing in the gap every time for this children the Lord will bless you mommy. She looks so much like my mother and I keep telling her màámi nídìílé bàbá nídìílé ìyá ẹbí pàtàkìyù ni wá ẹjẹ ìjẹmọ ní sàtì wá àwọn ìjáde rárá street to street náà ti ṣe ìyàwó àgọ́ ìwòye làwa náà kí wá lóde tá a gbà gẹ́gẹ́ báwọn kábíyèsí ṣe propose pé Monday morning kí ló dé àgbà kílé ìṣẹ̀ máa ti bá sọ nípa màmá yìí màmá tó mọ Jésù ló lọ́yà yẹn standing in the gap every time for this children the Lord will bless you mommy. She looks so much like my mother and I keep telling her màámi nídìílé bàbá nídìílé ìyá ẹbí pàtàkìyù ni wá ẹjẹ ìjẹmọ ní sàtì wá àwọn ìjáde rárá street to street náà ti ṣe ìyàwó àgọ́ ìwòye làwa náà kí wá lóde tá a gbà gẹ́gẹ́ báwọn kábíyèsí ṣe propose pé Monday morning
láti àgọ́ ìwòye àwa nítorí ọmọ tiwa tó máa jẹ ọmọ tiwa ó tiẹ̀ ti di ọmọ tiwa Princess Temitope Adesegun Adesegun. A rí àwọn attribute kan lára princess. A rí wípé princess tiwa ó wà able, ó wà beautiful, ó wà cautious, ó wà diligent, ó wà elegant, ó wà fantastic, ó wà hilarious, ó wà intelligent, ó wà jovial, ó wà magnificent, ó wà noble, ó wà obedient, ó wà perfect, ó wà timely, ó wà unique, ó wà sensationally sassy. Ó ní gbogbo wá ṣe wá dìde ní ìfẹ́. Ṣùgbọ́n kí ní kan wà tí àwọn náà máa ń ṣe nílé tiwa nítorí pé ọmọ Ọlọ́run ni wá. Àwọn bá àdìyẹ máa fẹ́ gbé gbogbo ayé. Jésù ga àgẹ̀ ẹ̀wọ̀lẹ̀ fún àgẹ̀ ẹ̀wọ̀lẹ̀ fún ẹ̀kú wájú ọba rẹ̀ wá ṣé lọ́ba àti mi ìṣọpọyọpọtọ nígbà tí àwọn náà dé bí wọ́n ti kọrin ṣùgbọ́n àwọn náà máa kọrin kọ́ lè mọ̀ wípé àwa gbọ̀ngàn ni àwa ni ó ní tó tòótọ́ orí mi rà á gbàbọ̀dé o ó ní tó tòótọ́ orí mi rà á gbàbọ̀dé o ó ní tó tòótọ́ orí mi rà á gbàbọ̀dé o ó ní tó tòótọ́ orí mi rà á gbàbọ̀dé o orí mi rà á gbàbọ̀dé orí mi rà á gbàbọ̀dé o. Màmá tó pretty nígbà tí mo rí màmá tó ṣe dàgbà tó yìí tí wọ́n tún fáìn báyìí mo fọ́ torí tí bá ti rí fáìn màmá wo máa ń fọ́ ó yá gẹ́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  tí bá ti rí màmá tó dára mo máa ń fọ́ ó gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ màmá lè rí yẹ o èṣù gbé wọn gbé wọn kò ṣe é gbé o màmá lè rí yẹ. Èṣù gbé wọn gbé wọn kò ṣe é gbé o.
ṣe ìṣẹ́jú kan ẹ má bínú mo mọ̀ wípé àti máa fún mi láyè lè mo jẹ́rìí wọ́n ti ṣẹ́jú sí mi níbí yìí ní òde sọ ọ̀pọ̀ta bá wá parí láì dárúkọ yèyé one Princess Fọláṣadé Ògúnwùsì Fádàìró ẹjọ wọn tàbí látòrí first one olórí ẹbí wọn ẹ má bínú olórí ẹbí wọn ẹ ṣe Prince Adégbóyèga Ògúnwùsì Sókò láìpù ẹ ṣe and his wife torí ọlọ́wọ́n ní pé kí n pè yín kí n máa sọ wípé olórí ẹbí number 1 o ó yá number 1 o. Olórí ẹbí number 1 o ó sì yá Sókò láìpù ni mo ń pè níbí olórí ẹbí number 1 o ó sì yá ẹ ti gòkè gógóró olúwa ló fẹ́ yá. Sókò láìpù olórí ẹbí gbogbo wa pátápátá ẹ ti gòkè gógóró olúwa ló fẹ́ lọ́nà olúwa ẹ ò nílé rẹ̀ ẹ ti gòkè gógóró olúwa ló fẹ́ yá. Ẹ ti gòkè o ẹ ti gòkè ẹ ti gòkè o ẹ ti gòkè ẹ̀yìn máa rinlẹ̀ mọ́ rárá ẹ ṣe yèyé wà Princess Fọláṣadé Ògúnwùsì Fádàìró àti ọkọ wọn òun la padà o bí èkó wu ẹ bèrè wo o òun la padà o òun la padà o bí èkó wu ẹ bèrè wo òun ò lè ṣe kí wọ́n máa ṣàkọ́ òun ò lè ṣe kí wọ́n máa ṣàkọ́ orúkọ Jésù ló mọ̀ wù ú ṣàkọ́ orúkọ Jésù ló mọ̀ wù ú ṣàkọ́ òun ò lè ṣe kí wọ́n máa ṣàkọ́ orúkọ Jésù ló mọ̀ wù ú ṣàkọ́ òun ò lè ṣe kí wọ́n máa ṣàkọ́. Ẹ ṣe Princess Adésọlá Ògúnwùsì Ṣórẹ̀mẹ́kún àti ọkọ wọn Prince Ayọ̀ọ́lá Ṣórẹ̀mẹ́kún Abẹ́òkúta làwọn ti wá. Wọ́n ní ọyáyá rẹ̀ mọ̀mọ́ wọ́n pé ọyáyá rẹ̀ mọ̀mọ́ èmi tó wọ́n ti ká lọ́rọ̀ ojú pòròpòrò ìyá mi ṣe díẹ̀ lára mi èmi ọmọ lápẹ́sì. Ìyá ẹyẹ rí yẹ ẹ má ti jọba ìyá ẹyẹ rí yẹ o ọmọ mi sì dé o ìyá ẹyẹ rí yẹ ìyá ẹyẹ rí yẹ o wọ́n ní gbàgbúrà ṣòro ọmọ àti gbogbo lọ́sà ọmọ àti fòjò wẹ́niwẹ́ni bí etí ó yá ìyá ẹyẹ rí yẹ ìyá ẹyẹ rí yẹ o ọmọ mi ṣàbísí tèrè náà tèrè ẹbí sí olówó òmàgùdọ̀ bá wà dáṣà tèrè náà tèrè ẹbí sí olówó òmàgùdọ̀ bá wà dáṣà. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo
ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀ Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀ fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.